Bismillahirrahmanirrahim. Dr. Praise and Beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé ajẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn. Ẹni tí mo bára sọ ní òní ni bí a ṣe ń lo ìbẹ́pẹ tó pọ́n àti oyin gidi pẹ̀lú ọṣẹ. Bí a ṣe ń lò láti lè fi mú ọwọ́ burúkú kù lára ọwọ́ burúkú. Ṣé rí nǹkan tí a ń pè ní ọwọ́ burúkú tó bá wà lára kò sí nǹkan tí kì í affect. Ó lè affect life èèyàn. Lóòótọ́ Ọlọ́ọ̀ba ni ọba tí ó ní kápá gbogbo nǹkan lọ́wọ́. Àmọ́ àwọn kankan wà, ìlànà wà tó gbé Ọlọ́run ti fi mọ̀ wá. Bí bàbá ni tó bí ọmọ. Ọmọ ti wá dàgbà dé bóyá bí 18 years. Ó wá open account fún gbogbo ọmọ ẹ̀kọ̀ọ̀kan. Ìgbà tó open account fún gbogbo ọmọ ẹ̀kọ̀ọ̀kan. Bóyá company bàbá yẹn ó ti wá ní àwọn percentage kan tó máa fi sínú owó inú àkáǹtì ọmọ kọ̀ọ̀kan. Sọ̀rọ̀ mi yé. Ó ti wá jẹ́ sọ fún àwọn ọmọ yìí pé tọ̀ gbogbo nǹkan tí bá ti nídìí o ẹ ló máa gbà nú àkáǹtì ẹ má tún á máa bá èmi mọ́. Bí àpèjúwe bí Ọlọ́run ṣe ṣe ètò ayé nìyẹn. Lóòótọ́ máa ní àwọn kankan tó jẹ́ pé ọmọ náà tún fẹ́ máa nídìí lọ́dọ̀ bàbá tí ó lọ bá. Sọ̀rọ̀ mi yé. Ṣé rí àwọn ìlànà kan ti wà tó pé Ọlọ́ọ̀ba ti là sílẹ̀ fún wa. Bẹ́ẹ̀ ni ìwọ tí orí ń fọ́ ń sìn tó ní o ò fẹ́ lo nǹkan kan sí wàá kàn pa ara ẹ̀. Ìwọ tí inú ń mú tó lóò fẹ́ lo nǹkan kan sí wàá pa ara ẹ̀. Àbí ó gbin ìbẹ́pẹ. Kí ló dé? Ó gbin ìbẹ́pẹ ti dàgbà. Ìbẹ́pẹ pọ́n. Ó wá sọ pé kí Ọlọ́run kó bẹ́ẹ̀ ká ìbẹ́pẹ wá sẹ́nu pé kò pọ̀ sínú. Irú èdè àdè ṣàlàyé ìta ní kẹlò ìbẹ́pẹ pípọ́n bí ìwé mi bá ń kọjá tí n bá rí ìbẹ́pẹ yẹn máa ká mi mẹ́ni tó fẹ́ ní yóò bá wúlò fún mi. Àwọn ìlànà kan wà tó yẹ pé Ọlọ́run ti filẹ̀ ẹgbẹ́ research lórí ẹ̀ ni. Ọlọ́ọ̀ba lọ́ba tó ń dínà mẹ́ta òun náà sì ló tún ń sí. Tọ́lọ́run bá dínà mẹ́ 1 million ìbẹ́pẹ pípọ́n pẹ̀lú original oyin láti ìlú bòmí tó bá fi po ọṣẹ tó bá fi wẹ̀ ó lè má sí. Àmọ́ tọ́lọ́run bá ṣínà fún ẹ yálà ya ẹnì kankan ò lè dì. Sọ̀rọ̀ mi ti yé. So lábẹ́ bẹ́ẹ̀ ṣe rí èyí tá a fẹ́ ṣàlàyé fún wa náà ni tí nǹkan burúkú bá ti ń darapọ̀ mọ́ iṣẹ́ téèyàn ń ṣe. Tó bá jẹ́ pé iṣẹ́ tó ń ṣe náà ni ẹnì kejì ẹ̀ ń ṣe ẹnì kẹta ń ṣe wọ́n dẹ̀ ń rọwọ́ yọ wọ́n sì tún tọrọ owó. Ìbẹ́pẹ pípọ́n ẹyọ kan náà ní ẹ jẹ́ ká wá ká gún pẹ̀lú kóró inú ẹ̀. Ẹ wá jẹ́ ká fi ọṣẹ pò. Tá bá ti fọṣẹ pò ẹ jẹ́ ká fún oyin gidi ká fi pò. Ẹ jẹ́ ká kó ọṣẹ sínú plastic rubber. Ṣé rí eléyìí yàtọ̀ sí torí pé o fẹ́ ṣe àtúndì o fẹ́ ṣe awebi. Ẹ rí pé nínú fídíò mi kan mo sọ pé ká mọ irú nǹkan tá a mọ̀ wá kiri. Ẹ já mọ irú nǹkan tá a mọ̀ wá kiri. Èmi tí ẹ̀kú jẹ́ mo láìkí ara tèmi tó bá béèrè nǹkan lọ́wọ́ mi tí ò bá ti jọ mọ́ nǹkan tí mò ń ṣe máa dá ẹ lóhùn padà ni
tó bá dé kó ń dà mí láàmú á sọ dìjà, a máa sọ dìjà gidi, a ní dààmú lágbára Ọlọ́run. Ṣé rí ọṣẹ yìí tí mo ra ṣàlàyé ẹ̀yin máa fi wẹ̀, ẹ fọ́kọ yín kó fi wẹ̀ ń bẹ̀, ẹ fún aya yín kó fi wẹ̀, ẹ pín fáwọn ọmọ yín náà kan wẹ̀, kò láburúkú kan nú, kò ní aburú kankan pé olò tán kíní kan kanlẹ̀kùn mọ́ ẹ lórí. Chemical reaction lélẹ́yìí, ìbẹ́pẹ ní àtọyìn. Tẹ bá tún èyí tí mo ra sọ ẹ bá gbé lọ́dọ̀ àwọn ẹlòmíì tó ní eléyìí tó mọ mára dán ni, ara nìkan kọ́ ní mọ̀ dán, ó ń ṣiṣẹ́ both physically and spiritually ni. Ẹ wọ́n mi oníjùbà ẹlòmíì náà lọ́mọ yín àbúrò yìí olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátìbó ìtayé mọ̀ sí oúnjẹ tó bá dìgbà míì láti mú ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sílé wá. Ẹ máa gbàgbé láti subscribe sórí ètò kílẹ̀ kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lọ́wọ́ nǹkan mi tàṣà àtẹ̀yí tàṣà torí pé ìta àti ìṣe. Ọlọ́run ọba ewé ń jẹ́ tọ́lá kó bá yà kó Ọlọ́run ọba ewé ń jẹ́ ewé ajẹ́ ewé ń jẹ́ àwọn lèmi dábọ̀ sóhun mi lò jáde lọ ewé ń jẹ́ ewé ń jẹ́. Àwọn tá a fi ṣẹ́ mi náà àwọn nìkan náà ń jẹ kó fàyà kú Ọlọ́run ọba ewé ń jẹ ẹni mọ̀nà ni mọ̀nà ẹni tí ò lágọ̀ kò lè mọye tán tágọ̀ bó bá dọ̀jà ṣe ti gbọ́ ẹni tí kò mọ ìwúra o bó bá rí wúra àsọdànù bẹ́ẹ̀ ewé ń jẹ lẹ́yìn Ọlọ́run ọba ohun tó fi ṣe wúlò fáwọn ọmọ ènìyàn làwa ń lò ewé.